ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní adájọ́ má ṣe asọ̀rọ̀ máyẹ̀ bí wọ́n bá sọ̀rọ̀ tá a bá bá a bẹ́ẹ̀ kò léèwọ̀ bí wọ́n bá wá sọnù ó yẹ ká wá wọn. Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ ó ti ṣe o eléyìí wá mú kí jìnnìjìnnì dàrúdàbò ìdààmú àti fìtìnẹ́tì kó bá àwọn àgbààgbà ilẹ̀ Fúlàní àtàwùsá Fúlàní lápapọ̀. Ọmọ Yorùbá ẹ bọ́ bí ẹ wá wo àrà tí Bọ́lá Tinubu tó dá. Akọni aṣíwájú mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó jẹ́wọ́ ọmọ Yorùbá ó fi hàn wọ́n wípé bóun bá sọ òun ó ṣe breaking news lọ́jẹ́ gbogbo ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí àsìkò àlàjá ọdún ẹ tún káàbọ̀ sínú ọdún tuntun láṣẹ Èdùmàrè nínú ọdún eléyìí ọdún ayọ̀ gbogbo wa ní ó jẹ́ lórí ìkànnì Papillon TV lọ́tún lósì láàrin gbogbo wa la pàwọ́pọ̀ tá a kéye pé happy new year ọdún eléyìí ọdún ayọ̀ wa ni ọdún òmìnira Yorùbá iná gangan ní ó jẹ́ ó tiẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ torí pé àmì ojú ọjọ́ yìí ó ti fi hàn pé tó àkókò ti tó ó ti tó ìgbà láti lọ. Ọmọ Yorùbá ẹ máa bọ̀ ẹ wá wo àrà tí Bọ́lá Ahmed Tinubu dá ẹ wá gbọ́ gbólóhùn tó sọ léyìí tó mú gèlègèlè bá àwọn ìjọba Fúlàní àtàwùsá lọ́hùn-ún táwọn àgbààgbà wọn fi bẹ̀rẹ̀ sí ní foríkorí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fikùn lórúkọ ìpè lórí kí ni wọ́n fẹ́ ṣe. Èmi wá ń béèrè lọ́wọ́ wọn pé tó ẹ̀yin bàbá yìí inú tó ń bí ewúrẹ́ yín tó ń fẹsẹ̀ halẹ̀ ṣọ máa pa olówó ẹ̀jẹ̀ ni kò ṣeé ṣe kò lè dẹ́ olówó ẹ̀ pàjẹ́ o ẹ gbọ́ kẹ́ẹ̀sì gbà bẹ́ẹ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ ń gbé yín débẹ̀ torí pé lọ́dún yìí ètò wa pàápàá là á máa ṣe bó ṣe jẹ́ nìyẹn torí ẹ̀yin àyànfẹ́ wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà máa gbìyànjú ẹ máa bá wa ṣe bẹ́ẹ̀ ti ṣe bí ẹ ṣe bá wa ṣíà tẹ́ ẹ bá wa pín tẹ́ ẹ ń kọ́mẹ̀ntì orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ó ti yé yín torí pé bí èmi ṣe máa sọ láti ilẹ̀ délẹ̀ láti gbàdégbà pé ọ̀rọ̀ yín àwọn àjọ àgbáyé wò ó gbogbo àgbáyé ló ń gbọ́ yín ohun tí ẹ̀ ń béèrè fún ẹ fún wa lórílẹ̀-èdè wa orílẹ̀-èdè Yorùbá ní kíákíá òmìnira fọlọ́ Sunday Adéyẹmọ ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ẹ gbọ́ nǹkan tí Bọ́lá Ahmed Tinubu sọ kẹ́ ẹ wá wo èsì tí àwọn ọ̀kan nínú àwọn agbẹnusọ Fúlàní yìí tí wọ́n fún Bọ́lá Ahmed Tinubu kí ló wá gbẹ̀yìn ẹ̀ yọ gbogbo ẹ̀ ni wọ́n gbé yín débẹ̀ ọ̀yá ẹ̀sùn bẹ̀. How we confront terrorism and other violent crimes. Under this new architecture, any armed group or gun-wielding non-state actors operating outside the state authority will be regarded as terrorists. Bandits, militia, armed gangs, armed robbers, violent cults, forest-based armed groups, and foreign-linked mercenaries will all be targeted. We will go after all those who perpetrated violence for political or sectarian ends, along with those who finance and facilitate their evil schemes. Ẹ káàbọ̀ padà ṣé ẹ gbọ́ nǹkan tí Bọ́lá Ahmed Tinubu sọ wípé a lè fẹ́ ní jẹ́ Yorùbá ká sọ kó máa sọ pé òun ò lè dádìí ẹgbẹ́ ẹ má gbàgbé pé lórí ìkànnì yìí èmi àti máa sọ lọ́wọ́ láìmọye ìgbà wípé tí èèyàn bá fẹ́ jẹ́ ọ̀ṣàkálá kó jẹ́ ọ̀ṣàkálá bó bá sì fẹ́ jẹ́ òṣokolo ẹ jẹ́ kí wọn kúkú jẹ́ òṣokolo ká mọ̀ pé ọ̀ṣàkálá ni tàbí òṣokolo torí ọ̀ṣàkálá òṣokolo kò yẹ ọmọ èèyàn wípé tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá mọ̀ pé lóòótọ́ mo wí fún yín òun fẹ́ jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ aṣojú ọmọ fún ìran Yorùbá ibi tí àtọ̀rọ̀ gbé bá dé yìí ebi tó ó yẹ kó jáde tán lẹ́yìn tó mú kí Bọ́lá Ahmed Tinubu jáde látàrí ìgbà tí ààrẹ orílẹ̀-èdè
Amẹ́ríkà wá sọ pé tó òun fẹ́ dá sọ̀rọ̀ yìí wípé àá kí ló ń bẹnu gbó tó ń dún mọ̀húrú mọ̀húrú bí ó panijẹ kó kókó panijẹ bí ó sì panijẹ kó má panijẹ kó dákẹ́ àti dún mọ̀húrú mọ̀húrú fà àbí kí ló dẹ̀ dé òun máa dá sí má dá sí yóò dá sí yóò ṣe gbá kò ṣe kò gbọ́dọ̀ dá sí ó gbọ́dọ̀ dá sí pẹ̀lú ọgbọ́n àtinúdá àwọn àjọ Fúlàní yìí tí wọ́n sì ń ti kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé ohun tágbàlagbà fi ń jẹ ẹ̀kọ abẹ́ ìwé lọ́wà bẹ́ẹ̀ ni ọgbọ́n báyìí òun sì làgbàlagbà máa ń dá tí wọ́n fi ń sá fún màálù ọgbọ́n àtinúdá Bọ́lá Ahmed Tinubu ẹ̀wọ̀ bí tó gbé ìran orílẹ̀-èdè Nàìjíríà dé báyìí eléyìí ló wá mú kí àwọn náà tún fèsì fún ìsìn ọ̀hún ẹ̀ tó wá gbọ́ láìpẹ́ léyìí tí El-Rufai tó tún gbéná wojú Bọ́lá Tinubu kí ló fà á tí El-Rufai fi tún sọ̀rọ̀ yìí torí wípé ó ti yé yín ẹgbẹ́ nǹkan tí El-Rufai sọ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn kẹwàá wo nǹkan tó ṣẹlẹ̀ òun rèé ẹ̀ṣọ́ bẹ́ẹ̀. Nigeria, we are waiting for the person that will come and intervene. They will go back in body bags. Okay. Because nobody will come to Nigeria and tell us how to run our country. Okay. Those that are calling for anyone to come and intervene in Nigeria, we are waiting for the person that will come and intervene. They will go back in body bags. Okay. Because nobody will come to Nigeria and tell us how to run our country. Okay. Those that are calling for anyone to come and intervene in Nigeria. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin olólùfẹ́ wa gbogbo èèyàn ló mẹni tó ń pè ní El-Rufai ó ti ṣe gómìnà rí nípínlẹ̀ Kaduna ó jẹ́ ọ̀kan pàtàkì ògbóǹtarìgì nínú olóṣèlú tó sì mọ ti fún tẹ̀gàn òṣèlú Nàìjíríà bá a bá sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń dàlú ìlú lónìí ìyẹn ní bí àwọn Boko Haram àwọn báńdíìtì àwọn nǹkan kan kò sí bí wọ́n ṣe fẹ́ kọ ìwé ìtàn wọn tí ìwé ìtàn ò ní kan El-Rufai ìyẹn ni pé ipa tí wọ́n kó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pàápàá jùlọ látàrí ìgbà tí wọ́n ń gbìyànjú àti gba òṣèlú lọ́wọ́ alágbára kan síbi kan ipa tó kó lóòótọ́ ìrìn àjò yìí ò ṣẹ̀yìn ẹni tó di ààrẹ orílẹ̀-èdè yìí lónìí torí gbogbo ìgbà yìí ẹjá máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wípé rìkíṣí ló pa wọ́n pọ̀ tí wọ́n dọ̀rẹ́ rìkíṣí náà tó wá pa wọ́n pọ̀ rìkíṣí ọ̀gbìn ti padà tú wọn ká báyìí ẹ gbọ́ nǹkan tí El-Rufai sọ wípé ẹnìkan kan ò lè bá wọn tòlú ẹwọ́n tó ọmọ pé nìkan ò lè bá yín tòlú lọ́dún 2013 2012 14 tẹ́ ẹ lọ kó Fúlàní wọ orílẹ̀-èdè yìí kí wọ́n máa nationalize wọn kó máa fún wọn níwèé ìgbélú ó béèrè nígbà náà pé ta ló fẹ́ bá wa ṣèlú yìí ṣé kìí ṣe pé nìkan bá yín ṣèlú ẹ má gbàgbé pátákùnrin náà sì ti jáde nígbà kan tó ti sọ onírúurú ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ wọn àti Bọ́lá Ahmed Tinubu àtàwọn ìjọba tó ti lọ léyìí tó jẹ́ pé ó ń gbìyànjú kó jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá pàápàá gbogbo ọmọ Nàìjíríà wípé bí ọdún 2027 bá dé àwọn ṣetán àti gba ìjọba lọ́wọ́ Tinubu padà àti pé ẹ wá fẹ́ gba ìjọba lọ́wọ́ Tinubu ẹ gbàjọba lọ́wọ́ Tinubu bíbẹ̀ kọ́ làwa ń lọ ibi táwa ń lọ tiwa rèé níbo gan-an lẹ fẹ́ fi ọ̀rọ̀ yìí ti sí àwọn tẹ́ ẹ kó wọlé wọ́n ti dégun ẹja wọ́n ti há yín lọ́rùn wọ́n ti di kò ṣeé pa kò ṣeé jù lóògùn bọ́rọ́bọ́rọ́ ló yọ lọ́wọ́ àwọn ìjọba àwọn ológun ilẹ̀ Nàìjíríà ipa àwọn ọ̀ka agbára àwọn ògbé ọwọ́ wọn ọ̀wọ́
torí ìdí kẹ̀dẹ̀rẹ́ èdè ni wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbàlagbà tẹ́ ẹ wà lókè ẹ fún àwọn ọ̀dọ́ tó lè ṣiṣẹ́ láṣẹ. ṣẹ́ni tẹ́ ẹ kó àdá lé lọ́wọ́ àtìbọn pò lé lọ́wọ́ àti àwọn tó ní AK-47 tí wọ́n ní pumping machine lọ́wọ́ kí lẹ ní kí wọ́n lọ ṣe. nígbà tí a pariwo títí tí báyìí tá a sọ fún àwọn gómìnà ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá wípé kí wọ́n fún àwọn Àmọ̀tẹ́kùn lágbára. nígbà tí wọ́n ṣe èyí ẹ wo itú tí àwọn Àmọ̀tẹ́kùn pa pàápàá ní stéètì méjì tó dá mi lójú tí mo lè sọ nínú àwọn stéètì ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ọ̀yọ́. yàtọ̀ sí àwọn Ọ̀ṣun tí wọ́n ń jà tí wọ́n kọjọ pé wọ́n parapọ̀ mọ́ olóṣèlú kan níbi pé wọ́n lọ yìnbọn sáràlú tí wọ́n ń gbàbọ̀dè. ẹ wo irú àwọn tí ìpínlẹ̀ Ondo kó yìí tí àwọn Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo kó yìí tí wọn ò bá rí wọn kó tí wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n fi settle down síbi tí wọ́n wà wọ́n gbé mọ́tò débẹ̀ o tí wọ́n fi settle down tí helicopter ti máa ń kó ammunition nígbà tí wọ́n bá ti settle down tó láǹfààní àti kó ammunition fún wọn tí wọ́n ti wá take over every territory tó wọ́n gbó kí la fẹ́ máa sọ tí kì í bá sí pé àwọn ìjọba náà ti ń gbìyànjú àti fi agbára kún àwọn local security. gìnìgìnì yín àtàriwo yín tẹ̀ ń pa kò ní base. pàápàá jùlọ ẹ jẹ́ kí àkóyè gbogbo ọmọ Yorùbá ẹ̀mí aláriwo ti tèmi pé bó bá kún omi ẹ̀jẹ̀ kan lára mi èyí máa béèrè lọ́wọ́ ènìyàn wípé orílẹ̀-èdè Yorùbá mò ń béèrè fúnṣẹ́. ìdádúró ọmọ Yorùbá náà ló jẹ mí lógún ká lè bá àdájọba ara wa ṣe torí a ti ṣe é rí. àwọn bàbá ńlá wa ti ṣe é tó sì ní àṣeyọrí wọn tí wọ́n ṣe lónìí orílẹ̀-èdè kankan ò tí ì lè bá. àmọ́ nígbà tá a ti ní olórí tí ọ̀dà lókè ní kété tí wọ́n ti dàgbàrú ẹ̀ mọ́ àwọn bàbá lọ́wọ́ tọ̀ ohun tó sọ wá di ipò tá a wà lónìí rèé. títí dọ̀la tó bá sọ ilé iṣẹ́ àìlé ẹ̀kọ́ tá a dálẹ̀ ní Áfíríkà tó jẹ́ yunifásitì mo mọ̀ yìí pé bó tiẹ̀ jẹ́ pé àwọn ìjọba tó ń débẹ̀ lẹ́yìn tí wọ́n àpáàpò léegun pawó ni ṣùgbọ́n the legacy still there. àkọọ́lẹ̀ wà níbẹ̀ tí wọn ò sì jẹ́ wípé owó tipátipá ẹ gbọ́dọ̀ san táàsì tẹ́ ẹ bá fẹ́ yàgbẹ́ ẹ gbọ́dọ̀ san táàsì tẹ́ ẹ bá fẹ́ tọ̀ owó iṣẹ́ òògùn lóòótọ́ látara aráàlú náà ni owó kòkó owó obì owó òwú kò tí ì sí ayé epo ńgbà náà ó wà ṣùgbọ́n kò pọ̀ bí irú sí epo ló dé òun ni àwọn aṣíwájú wa fi gbàgbé ohun tó ń pè ní iṣẹ́ àgbẹ̀ iná làwọn GF Ọdúnjọ fi sọ pé iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò pé o èkè pé o bó tilẹ̀ nǹkan kàwé tó ọgbọ́dọ̀ níṣẹ́ àgbẹ̀ nígbà yẹn náà ṣùgbọ́n ní ìsinyìí ẹni tó kàwé l'Ógbómọ̀ṣọ́ bó bá ti ń jáde ó ń bọ̀ wá sẹ́kọ̀ọ́ ó ń bọ̀ wá ṣe white collar job. lẹ́kìtì l'Óǹdó iṣẹ́ oko kòkó náà bàbá ẹ̀ fi rán lọ yunifásitì agriculture ló lọ ríìdì lọ́hùn-ún ṣùgbọ́n á padà dé á parí yunifásitì tán báǹkì ni máa ń lé káàkiri Mobi ló fẹ́ bá ṣiṣẹ́ kí ló fà á
ìjẹ́ kìí ṣe aṣíwájú, ìrìn àjò àwọn aṣíwájú ló sún wa débi tá a dé yìí. Ìgbà tó owó kékeré ò tó wọn mọ́, wọ́n dẹni tó di ajínigbé, ajínigbà. Wọ́n di adigunjalè, adigunjalè tiẹ̀ ti lọ díẹ̀. Ṣùgbọ́n jí gbígbé nìsín káyé yẹn pé ta lẹni tó mú wọlé àwọn nọ́ọ̀tì yìí. Bàbá ń pariwo fún orílẹ̀-èdè. Ẹ̀yin yẹn wá ẹ máa pariwo orílẹ̀-èdè Yorùbá là á fẹ́. Ìbágbépọ̀ wa yóò wọ̀ mọ́. Ẹnìkan ní oníbi ìgbàjẹ́ pé yóò wọ̀ mọ́ ó má kúrò níbẹ̀. Má yá bá tèmi lọ. Ìbáṣepé ìwà òwò pẹ̀lú yín mọ́. Ọdún 2026 ọdún ti tún ní. Bóyá ẹ bá sáré kẹ́ ẹ fẹsẹ̀ jílẹ̀, kẹ́ ẹ fọrùn gúnlẹ̀, kẹ́ ẹ fọrùn lọ́lẹ̀. Òmìnira Yorùbá máa dé. Àwọn ọmọ yín tẹ́ ẹ kó sínú igbó, tẹ́ ẹ ní kó máa ṣiṣẹ́ owó 2027, tẹ́ ẹ kó fáráàlú, owó tẹ́ àwọn aráàlú fi ẹkún san fún yín, tẹ́ ẹ fi ẹ̀rín kò fi lé wọn lọ́wọ́ ní 5,000, ọyá tẹ̀ka kó lọ síbẹ̀ 20,000. Wọ́n ti gba 100 million lórí ẹ̀dá kan tó bá mú. Tí wọ́n bá mú èèyàn méjì 200. Àwọn ará bí àwọn tí wọ́n ń gbowó, àwọn ò lo mọ́tò, ọ̀kadà ni wọ́n lò. Ẹni ò lọ́wọ́ òṣèlú ìrọ̀lẹ́ pa. Ẹ bá ń pariwo orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Arákùnrin tí wọ́n ń pè ní El-Rufai yìí, bó ṣe ń dìde lọ́tún tó ń takọ̀tún tó ń takò sí, ṣe bí wọn náà ló ti wà mẹ́ta tilẹ̀ wá. Ó ti yíwọ́ nìyẹn. Àmọ́ kò sí mú tèmi fẹ́ béèrè orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Orílẹ̀-èdè Yorùbá òun mò ń béèrè fún. Ẹ pé Professor Banji Akintoye, ẹgbà àwọn tọ́rọ̀ bá kan. Ẹ jókòó yí tábìlì po, ẹ jẹ́ á pín ká láàrin. Orókè àwọn ọlọ́fà ni ọ̀kan ọgbọ́dọ̀ jù kan. Ẹ ṣé mo dúpẹ́ àtúpàdé láṣẹ Yorùbá. Ó dàbọ̀.